yẹ kó fẹ́ ṣe kọjá ọmọ. bẹ́ẹ̀ni. bí yẹn sì jẹ́ nìyẹn n ò sọ pé bóyá táyé kọ́lẹ́sì kì í ṣe ọmọ Ìbàdàn ṣùgbọ́n ẹni tó sọ èmi náà fóònù ẹ̀ ó sì sọ àwọn kankan ṣùgbọ́n ẹ jẹ́ kó ṣe kíni màṣá ti sọ̀rọ̀ báàmì jẹ́nẹ́rà kọ́lẹ́ńtì ti sọ̀rọ̀ Dr. Sefi Alawo Adékúnlé bàbá oko Alawo bẹ́ẹ̀ ni kan jà àfẹ́ni bá ń bínú orí o ìyàrí Alawo bẹ́ẹ̀ ni kan jà ọmọ Adékúnlé o bẹ́ẹ̀ ni kan jà àfẹ́ni bá ń bínú orí ọmọdé àgbà ṣé wọ́n sọ fún ẹ pé mò ń bínú jà mi ò sọ pé ẹ̀ ń bínú kì í jà Alawo tí kì í bínú. ìfúnni ni bàbá oko àmọ́ ẹni bá lọ tọ́jà ìfínrin tó àpèsè tí wálé gbanu Ògúndá olórin ẹni bá lọ tọ́jà ìfínrin ni ó mọ̀ yìí pé bóyá kìíní gbó fún. tó òun náà nìyẹn ká fi yẹn ká tún fi bọ́ọ̀tù bọ́ọ̀lù kan ṣàlàyé dọ́ọ̀lù jù àwọn ọlọ́pàá wọlé àwọn ọlọ́pàá gbé máa ń gbọ́ fújì tó láti kì í gbọ́ fújì. yóò ayọ̀ ó lo ọ̀hún sọ yẹn o. bí ní màmá wa tí wọ́n jẹ́ igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn màmá wa ASP Afọláṣadé Olúwọlé ni wọ́n wọlé pẹ̀lú ìyọ̀ǹda alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn màmá wa SP Ọmọlọ́lá Odùtọ́lá wọ́n wọlé pẹ̀lú ìyọ̀ǹda ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn báàmì gbogbo ràwọ̀ Abíọ́dún Mustapha Alámùtú PSC ẹ darapọ̀ mọ́ mi bí wọ́n ṣe máa fi ọ̀wọ̀ àti àpọ́nlé tí ò lábà wọ́n kí màmá wa ASP Afọláṣadé Olúwọlé tí wọ́n jẹ́ igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ẹ máa kó ọjọ́ méjì mẹ́ta mà. ẹ káàárọ̀ sà káàárọ̀ gbogbo òṣìṣẹ́ àti gbogbo iléeṣẹ́ Family FM lápapọ̀ a kí yín ní orúkọ Commissioner of Police Ogun State Command CP Abíọ́dún Mustapha Alámùtú wọ́n fi ìkíni wọn ránṣẹ́ bẹ́ẹ̀ náà ni PPRO SP Ọmọlọ́lá Odùtọ́lá gbogbo management team lápapọ̀ gbogbo wọn fi ìkíni wọn fi ránṣẹ́ wọn ni kí a máa kí yín pé ẹ káàbọ̀ adúpẹ́ pé ojú tuntun ra rí. adúpẹ́ fọlọ́ tó igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ń ṣojú iléeṣẹ́ ọlọ́pàá lórí ètò tí a pè ní sàn láàrin láàárọ̀ yìí màmá wa ASP Afọláṣadé Olúwọlé òun ni ẹ ti gbọ́ yìí mo kó wa máa lápẹ̀rẹ̀ bá ti lọ́ládé ẹni tí ò gẹ̀ṣẹ̀ kì í bá wọn dé ní wọ̀nrànwọ̀nràn jálá. tó ká máa bèrè lórí àwọn àṣírí iléeṣẹ́ ọlọ́pàá láàrin ìjẹjọ sí àsìkò tá a wáyé pàápàá jùlọ lórí ìgbésẹ̀ yín láti túbọ̀ dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn. ẹ ṣé lára àwọn àṣeyọrí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn díẹ̀ lára ẹ̀ tá a mú wá sí orí ètò láàárọ̀ ẹ̀ fún gbogbo àwọn tó ń tẹ́tí sí wa láti lè gbọ́ láti lè kọ́ ẹ̀kọ́ kan àbí méjì nínú àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ìyẹn wà fún láti lè dáàbò bo ẹ̀mí àti dúkìá ara wa torí pé àwa fúnra wa la gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ ọlọ́pàá ara wa ibi tí àwa fúnra wa bá ṣe àmójútó ẹ̀mí ara wa àti dúkìá ara wa dé ó nítumọ̀ kó tó di wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn náà ṣe èyí tó yẹ kán ṣe níbẹ̀ ṣùgbọ́n àwa fúnra wa a gbọ́dọ̀ kọ́kọ́ ní àwọn àkíyèsí àtàwọn àmójútó kan tó ṣe pàtàkì fúnra wa láti máa ṣe. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí àwọn ọmọ ilé ẹ̀kọ́ kan ní sáìdì Ewékòró iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ wọ̀nyí wọ́n jẹ́ àwọn ọmọ SS1 èyí tó dàgbà jù nínú wọn ni ọmọ 17 years ọdún mẹ́tàdínlógún àwọn yòókù ẹ̀ bíi 16 bíi 14 àwọn mẹ́fà ṣá wọ́n dẹ̀ jọ gbìmọ̀ pọ̀ wọ́n dẹ̀ mú ọmọbìnrin ọmọ akẹgbẹ́ akẹ́kọ̀ọ́ wọn kan bọ́ sí kọ̀rọ̀ ibìkan nínú ilé ẹ̀kọ́ wọn àwọn mẹ́fẹ̀ẹ̀fà dẹ̀ fi tipátipá bá ọmọbìnrin lájọṣepọ̀. àwọn mẹ́fà. bẹ́ẹ̀ni àwọn ọmọléèwé. during school hour. bẹ́ẹ̀ni tó. during school hour. ṣùgbọ́n tí ẹ̀sùn tó kan iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè Ewékòró wọ́n ṣe nǹkan mọ́kóbó wọ́n náwó tó àwọn ọmọ wọ̀nyí bá ṣe ń sọ yìí wọ́n wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ó dẹ̀ ṣeé ṣe kí wọ́n fojú ba ilé ẹjọ́ torí ilé ẹjọ́ tàwọn ọmọdé náà wà. juvenile. bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ̀ tó bá ti jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tí ó tóbi tó báyìí kò ń ṣerú ìta máa ní ẹ̀kàn bá wí àfọwọ́rá lórí kó máa lọ kí àwọn ọmọ tó lè hùrùwà báyìí
wọ́n ti gbèrò ẹ̀ lọ́kàn ara wọn nǹkan tó ọmọbìnrin yìí wá dédé ṣe fún wọn tán wàá mọ̀ nǹkan tó yẹ káwọn lè ṣe fún padà ju wípé káwọn fi tipá àwọn 6 tán lọ fi bá ọmọbìnrin lájọṣepọ̀ ó jẹ́ nǹkan tí ó jẹ́ kàyéfì so wọ́n á fojú ba ilé ẹjọ́ àwọn ọmọdé kan lọ ṣàlàyé níwájú adájọ́ nǹkan rí ọmọbìnrin yẹn ọmọ bíi 14 years old ni o. ngbẹ bá gúnlẹ̀ ọ̀rọ̀ yín mo ìbí náà ṣe ní ìbéèrè lórí rẹ̀. adúrú nǹkan ṣe fún ọmọ ìtàn èyí tó tún fara pẹ́ ìfipábánilòpọ̀ yìí náà tún ni ní sáìdì àjùwọ̀n lélẹ́yìí náà ti ṣẹlẹ̀ ọmọbìnrin kékeré kan tí wọ́n rán níṣẹ́ láti ilé wọn rán kó lọ ra nǹkan wá ni wọn ló bá pàdé ẹni lọ́nà ó láàfáà lòun ló ṣe pàdé yẹn àmọ́rú ọ̀rọ̀ kí ló bá a sọ tó ṣàfihàn pé ọmọbìnrin yìí tẹ̀lé ọmọ yẹn ṣe tẹ̀lé tó fi délé nìyẹn ǹgbọ́n máa délé ló di pé ó fi tipá bá a lájọṣepọ̀. àfà wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe. ó wá ṣe tán ló wá bẹ ọmọ yẹn kó jọ kó má sọ fún yàn kankan o kó má jẹ́ kí yàn kankan ó gbọ́ ọmọ náà jẹ́ kí yàn kankan ó gbọ́ lóòótọ́. ó ti rè mọ́. ìgbà tó wá di bí ọjọ́ méjì sẹ́yìn ìgbà yẹn tó di wípé ẹ̀jẹ̀ ṣáàdá wọn ń ya ní ara ẹ̀ tí ò ṣe pamọ́ra mọ́ ló ṣẹ̀ wá jẹ́wọ́ báyìí ló ṣẹlẹ̀ sóhun láti bí ìjẹta o ibi tí wọ́n ti fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí nìyẹn tàfi rọ́wọ́ tó àfa nínú ìwádìí tá a ti ń fọ̀rọ̀ wá ọmọbìnrin lẹ́nu wò síwájú sí láti wá rí gbọ́ wípé lọ́dún tó kọjá gan ẹni tó jẹ́ awakọ̀ bàbá ẹ̀ ìyẹn náà ti débẹ̀ ìyẹn náà ti ṣe fún rí orúkọ ọkà ó kán sínú ẹ̀kọ́ ní láti ẹ̀ ọmọ kékeré ọmọ yẹn náà 14 years ni ẹni pé àṣà bíi 13 ní last year ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá ṣe tí ń jẹ́ iṣẹ́ àgbà ti pẹ́ tí ń bá ń ṣe ṣekúṣe yìí tó wá di pé tó yẹ àáfàá tó ṣe ó di pé yíwọ́ di pé orogún àáfàá lè tóbi tó di wípé ó ṣà ń bleed so àáfàá ti wà ní iléeṣẹ́ ọlọ́pàá o a ṣàlàyé fún wa lélẹ́wì rán bẹ́ẹ̀ ni tó a ṣàlàyé fún wa ohun tó rí lọ́bẹ̀ kó náà tó ga ru ọwọ́ ní kẹ́ńtà dé àbámbí bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àwọn ọ̀gá wálé ìfipábánilòpọ̀ náà tún ni. àwọn ológun jẹ̀dí ṣé wọn ìjọba ní bánu wọn báyìí. eléyìí tiẹ̀ wá kàmàmà torí wípé arákùnrin tí ó ṣe nǹkan yìí ó pe ọmọbìnrin yẹn wá látẹ̀kọ́ ní Èkó lọ́mọ yẹn ń gbé ìsáìdì mòwe náà ló ń gbé. adọ́tì làwọn. ó pè wá ìyàwó títí ẹ̀ ò sí nílé bí ọmọbìnrin yìí ṣe dé láláì mọ̀ pé ó ti da nǹkan sí ó ti da oògùn oorun sínú nǹkan tó fóun mu ohun tó lóun fi ṣe lálejò bí yẹn ṣe gbé mu báyìí bí ó ṣe mọra ẹ̀ mọ́ nìyẹn kò mọ nǹkan tóun ń ṣe mọ́ tó fi di wípé ilé yẹn ló ṣàsùn mọ́jú tí ìyàwó fi dé ìyàwó arákùnrin yìí bá dé tá a lé lẹ́yìn bó ló ti wá. double wàhálà for dead body. nìyẹn náà ló bá tún mú un lò. pẹ̀lú condition tó wà. bẹ́ẹ̀ ni kò wá lù ú nìkan aṣọ tí ọmọbìnrin yẹn wọ̀ wá síbẹ̀ ó yọ sísọ́ọ̀sì tì ó gé wẹ́lẹ́wẹ́lẹ́. ojú wa lójú ń rí nígbéyàwó sọ́jà lọ́sẹ̀ tẹ́lẹ̀. ìyá mọ̀ pé ńgbà tí ariwo iṣẹ́ àwádìí wípé ó kan iléeṣẹ́ ọlọ́pàá létí tá máa lọ rọ́wọ́ tó arákùnrin yìí àti ìyàwó ẹ̀ ipò tá a bá ọmọbìnrin gbogbo ń tẹ́ bá bí ní A. tó wá láti kó. bẹ́ẹ̀ ni tẹ́ bá bí ní A B ló fi ń dáhùn kò tí ì mọra ẹ̀ náà kò tí ì gẹ́ta rẹ̀. kò lónà. irú nǹkan tó dà sínú ọtí fún un bó ṣe lágbára tó ọmọbìnrin yìí lò tọ́ bí ọjọ́ mélòó kan lọ hospital kó tó di wípé wọ́n ṣẹ̀ wá discharge ẹ̀ ní àná yìí tó ṣẹ̀ṣẹ̀ gbádùn tó ń tọ́ ní kó wá máa lọlé so àti ọkọ àti ìyàwó wọ́n jọ lọ́wọ́ sí ẹ̀sùn ilé tó wà nílẹ̀ yìí so wọ́n á jọ fi dùbà ilé ẹjọ́ ni. ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni. ǹjẹ́ wọ́n ti ní wà lọ́dọ̀ ilé ilé ìran báyìí. àwọn náà ti wà pẹ̀lú wa wọ́n fojú ba ilé ẹjọ́ tọkọ àti ìyàwó wọn torí pé èmi ò mọ tí à ń wá tó fi di wípé àfitàbá tó rọ̀yàn ní oògùn ẹnikẹ́ni tó bá rọ̀yàn ní nǹkan pé kó lè sùn àbí kó má bàa mọ́ra mọ́ irú ẹni bẹ́ẹ̀ má lè pààyàn. tó sì níyàwó nílé tó ní pé kò níyàwó. ó níyàwó o bóyá aṣọ àbí bí kan náà ṣàníyàwó ìyàwó ò ṣàsìnlé lọ́jọ́ yẹn ni o. àti wípé a ti plan nǹkan yẹn kò ń ṣe nǹkan tó ṣẹ̀ṣẹ̀ kò kàn déédéé ṣẹlẹ̀ a ti máa plan ẹ̀ ó ti plan ẹ̀ sásìkò tó máa mọ̀ wípé ìyàwó òun ò ní sí nílé tó wá fi wá rò débi pé àfikún rọ ọmọbìnrin ní nǹkan
ẹ mọ̀ pé a ti rí àkáǹtì àwọn kan tí a ti rí ìrírí àwọn kan tí wọ́n lo nǹkan fún bẹ́ẹ̀ yẹn tí ó ẹni bẹ́ẹ̀ tí ó dẹ̀ jí sáyé yìí mọ́. tó fi jẹ́ wípé ẹnikẹ́ni tó bá ń fi bóyá oògùn oorun o àbí anything drug tó bá ń fi sínú oúnjẹ fún yàn àbí sínú nǹkan mímu fún ẹlòmíì irú ẹni bẹ́ẹ̀ a kì í fi ọwọ́ rírọ̀ mu torí wípé ìwà apààyàn ni ìwà burúkú ni tó bá ní kó ṣe tó bá lóun á ṣe déédéé tó bá ní kó ṣe tó bá lóun ò ṣe kò yẹ kó di wàhálà kò yẹ kó le tó yẹn. yóò tiẹ̀ ṣe ẹni wá látẹ̀kọ́. ẹni tẹ̀ wá látẹ̀kọ́. yóò ṣe. kí láàbọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ máa fún nǹkan mu. nǹkan tó fẹ́ ni wípé kó ṣàmá lè lọ lọ́jọ́ yẹn kó má lè padà lọ lọ́jọ́ yẹn. kò sì gbé lọ sọ́tẹ́ẹ̀lì. ìṣe ló wá tí wàá lọ fún ní overdose nǹkan tó fún un débi wípé fún bí ọjọ́ 4 sí 5 ọmọbìnrin yẹn ò gẹ́ta rẹ̀ ṣe ló ń sọ kàtàkàtà aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́yìn ọ̀rẹ́yìn ṣá Ọlọ́run bá wa jí padà sí ayé. alihamudulilayi. wọ́n ti discharge yẹn ní hospital. ó ti gbé kó lọ òjò tó pàjẹ́ lóru nìyẹn. eléyìí ti wọ́n pè é eléyìí ti dọ̀rọ̀ gbangba. ẹ̀yin tó ti jáde tí kò láyé. ó ti dọ̀rọ̀ gbangba o tó ti di pé iléeṣẹ́ ọlọ́pàá ti gbọ́ sí. ọlọ́pàá ti ìyàwó ti wà ní police station. ó ti yẹn ti dẹjọ́ ó ti kúrò ní. tó máa wá ṣe witness. ó ti kúrò lọ́rọ̀ bòńkẹ́lẹ́ òun gangan ni witness number 1 gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí. principal ni. bẹ́ẹ̀ ni. ẹ má bínú kẹ́ tó tẹ̀síwájú ó láwọn ẹṣẹ́ kò lọ ọjà kan tó wà bẹ́ẹ̀. jẹ́ kí wọ́n gúnlẹ̀ jẹ́ kí olùkóró gúnlẹ̀ ó rè mọ́ mi gangan ó yá jẹ́ ká kúrú kan gúnlẹ̀ lẹ́ẹ̀kan wá tẹ òwà lórí fast lane ó yá olùkóró ẹ gúnlẹ̀ lẹ́ẹ̀kan. ẹ bá tẹ̀síwájú. ok èyí tí a máa tún fẹ́ sọ nípa ẹ̀ ó ní ìkan tí ó ṣẹlẹ̀ ní sáìdì Ìwékòró yẹn náà tún ni. àwọn tí wọ́n máa ń fọmọ lọ́sìn tá a máa ń sọ ìkan tún ṣẹlẹ̀. àwọn èèyàn yẹn wá bá ìyá ọmọ yìí wọ́n sọ àwọn ọ̀rọ̀ dídùn tó máa ń bá wọn sọ wọ́n sọ fún un pé kó mọ ọmọ obìnrin ọmọ 15 years kó mú wá káwọn bá a rán lọ sí ìlú òyìnbó. obìnrin tó bá wọn ṣètò bó ṣe máa lọ ìyẹn wà lóṣogbo so wọ́n ṣàmú ọmọ yẹn láti Ewékòró wọ́n mú dé Òṣogbo láti Òṣogbo wọ́n taari ẹ̀ sọ́rí ìlú ibi tán ló ń lọ ẹ̀yìn ọ̀rẹ́yìn gan Libya la gbọ́ pé wọ́n rán ọmọ lọ. ọ̀rọ̀ fẹ́ kọ́ wọn. kódà gan Libya ń tòsí bí. kódà ọ̀nà Sókótó gan ọ̀nà gbà ọ̀nà orí ilẹ̀ ní wọ́n mú ọmọ kékeré ọmọ ọdún 15 ọ̀nà mú gbà. nígbà tí ó wá èèyàn jìyà kó tó dé Libya. tó wá di pé ó lọ bí oṣù kan tí àwọn ìyá ọmọ yìí tí wọ́n rí bí gbúrò ọmọ yẹn mo rò bí ó ti ń yàtọ̀ sí nǹkan tí wọ́n jọ sọ kó tó di pọ́n mọ́mọ́ kúrò lákàtà wọn ìwé ajẹ́kọ́ ṣẹ̀ṣẹ̀ wá ké wá sí police station wípé ń báyìí ló ṣẹlẹ̀ la fi tún rán àwọn èèyàn wa létí ẹ rọra fọmọ lọ́sìn ẹ rọra máa taari ọmọ káàkiri nǹkan tí ẹ bá rí àrídájú ẹ kẹ́ ẹ mọ̀ ibi tí wọ́n mú ọmọ yín lọ kẹ́yìn fúnra yín kẹ́ ẹ rí àwọn dọ́kúmẹ́ǹtì tí wọ́n fi ṣe process ẹ kẹ́ ẹ rí pé èyí tó jẹ́ níù ni ẹ jọ ẹ ṣọ́ọ̀ṣe o ọmọ òsì lọ́jà o olówó ríra ẹ jẹ́ ká máa ṣọ́ra láti máa fi ọmọ wa fúnyàn kó máa mú lọ sí ibì kan. ẹ ṣeun tó afọkànṣe ṣe kàpọ̀ lọ́wọ́ ọjà ńgbà tá a bá padà bẹ̀ nílé ń bí nítorí ẹ̀ bá dẹ̀ rí eégún tó daṣọ borí ó gbọ́dọ̀ tí wọ́n yí pé òun ò fọhùn bí ara ọ̀run bí ẹ ṣe jẹ́ nìyẹn ńgbà bá dé láti ẹ̀ka àpò. ó sọ̀rọ̀ ilẹ̀kùn ẹni tó bá ní owó òtẹ́rù. wọn kì í parí ọ̀rọ̀. a jẹ́ pé ètò bùnú ẹ̀ ní ó mú lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó kù tí ẹ mú wá fún wa lónìí ẹ lè bá wa tẹ̀síwájú lórí ẹ̀. ẹyọ kan péré náà ló kù tí màá kàn fẹ́ mẹ́nu bà nítorí pé kíkálukú wa náà ká lè túbọ̀ kíyèsára sí i ìṣẹ̀lẹ̀ ní sáìdì mẹ́kọ́ ní í ṣe pẹ̀lú akẹ́kọ̀ọ́ àti olùkọ́ a rí gbọ́ wípé ló jẹ́ pé olùkọ́ yẹn gangan ló sá wá sí police station nígbà tí gbogbo ọ̀rọ̀ yẹn ti Mr. Elijah tí gbogbo ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ó dẹ̀ fi yé wa wípé òun bá àwọn akẹ́kọ̀ọ́ wí ní kíláàsì wọn gẹ́gẹ́ bí àlàyé tó ṣe wọ́n ní wọ́n sọ̀rọ̀ kan bóun ṣe sọ̀rọ̀ yẹn èsì tí kan nínú àwọn akẹ́kọ̀ọ́ yẹn tó fì ó jẹ́ èsì tí kò bákùngbé báwọn ṣe ní ta ló sọ̀rọ̀ yẹn nínú láàrin yín kò sẹ́ni kankan nu wọn tó dáhùn kò sẹ́ni kankan tó jẹ́ ìbánidọ́dà gbogbo yín gbà náà ẹ wá lọ serve punishment papọ̀ nǹkan yẹn dẹ̀ kọ́mọ̀ láàrin àwọn ọmọdé lóòótọ́ kọ́mọ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ wọn á fẹ́ bora wọn ní fẹ́ júwe pé lágbájá ló ṣe nǹkan so bọ́n ṣe punish gbogbo wọn papọ̀ nìyẹn bọ́n ní kó lọ ṣe frog jump
so ibi tí wọ́n ti wá ń ṣe frog jump yẹn náà ti wá notice pé ọmọ tó ti jólóògbé pé ó ń bì kò tó àdìpọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ pé ó tiẹ̀ ní àìlera kan àwọn kan ní bẹ́ẹ̀ ó tiẹ̀ ṣubú lórí ọ̀kadà níbi ọjọ́ mélòó kan sí ọjọ́ tí nǹkan yẹn ṣẹlẹ̀. ọ̀kadà wọn ò ṣe pa kò ṣe kó síbẹ̀. ó ṣàwádìí wípé wọ́n ní kan rọ́ọ̀ṣẹ̀ kan ṣe kán mọ̀ wọ́n dé hospital ó wà lọ hospital mi tó ṣe ń gba ìwòsàn tó bí ọjọ́ mélòó kan lẹ́yìn ìgbà tí ó débẹ̀ ni ọmọ yìí jáde láyé a gbàdúrà pé kí Ọlọ́run kó rọ̀ àwọn òbí ọmọ yìí lójú. Àmín. agbára Ọlọ́run àní rí ikú ọmọ. Àmín. orílẹ̀ yìí ò ní kù níbì kankan. tíṣà yẹn ó ṣèèsì ní o kò ṣèèsì ní o ẹ mọ̀ pé kò ṣeé ṣe kó máa lọ. ó yẹ kó kó àwọn student tó kù wá tí wọ́n jọ ṣe fúrọ́ kínní ní ohun tó ní fọ́tò. kò lè gbogbo àwọn máa tó bá lọ fà lé lójú rẹ̀. òun ló fi jẹ́ wípé òun náà wà pẹ̀lú wa ní iléeṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ni tí iṣẹ́ ìwádìí ń tẹ̀síwájú lórí ohun tí ó ṣẹlẹ̀ torí a máa nílò láti gbọ́ láti ẹnu àwọn tí ọ̀rọ̀ ṣojú wọn yàtọ̀ sí nǹkan tí òun ń ṣe lálàyé fún wa nípa iṣẹ́ ìwádìí a gbọ́dọ̀ tún tẹ̀síwájú láti gbọ́ látẹnu àwọn tó jẹ́ akẹgbẹ́ àwọn tọ́jọ́ wà ní ilé ẹ̀kọ́ tọ́jọ́ wà ní yàrá akẹ́kọ̀ọ́ bíi tí nǹkan yìí ti ṣẹlẹ̀ àárí gbọ́ lẹ́nu bíi mélòó wọn ká lè fi ìdí tó jẹ́ òótọ́ múlẹ̀ nínú ọ̀rọ̀ yìí. ẹ ṣeun. tíṣà yìí wà pẹ̀lú wa lọ́wọ́lọ́wọ́ báyìí. tó alukoro èmi ò kọ́ iléeṣẹ́ ọlọ́pàá níṣẹ́ mo sì mọ̀ pé ó ṣe ṣe kán ti ṣiṣẹ́ kọjá ibẹ̀. ǹjẹ́ wọ́n fi àyè gba autopsy àbí wọ́n ti ń pè lẹ́yìn ikú ọmọ ìtorí a gbọ́ pé Federal Medical Center ló pàpà kú sí. ǹjẹ́ oníṣègùn òyìnbó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé tó nǹkan tó ṣokùnfà kú rẹ̀ rí torí wọ́n ti fẹ́ yí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí tá à ń gbọ́. gbogbo ẹ̀ ló wà nínú iṣẹ́ ìwádìí tí iléeṣẹ́ ọlọ́pàá máa ṣe. kan ṣiṣẹ́ ìwádìí débẹ̀. pátápátá wọ́n gbọ́dọ̀ ascertain pé kí ni nǹkan tó kanlẹ̀ pa ẹnìyàn nǹkan tí medical report fi wúlò nìyẹn wọ́n lè sọ pé èèyàn kú wọ́n kàn dẹ̀ ní ó ti kú náà ni ó dẹ̀ parí síbẹ̀ ni medical report gbọ́dọ̀ wà láti ascertain pé lóòótọ́ ẹni ikú nǹkan báyìí lẹni tó ṣokùnfà ikú ẹ̀. ẹ ṣeun gbogbo àwọn ọmọ tó kù náà tí wọ́n sì ní gbogbo wọn ni wọ́n ní kàn ṣe frog jump àbí káwọn òbí ọmọ kan kó ọ wá sí eléwé rẹ kó máa fi ọ̀rọ̀ wọ́ wọn lẹ́nu ṣé wọ́n ṣe frog jump àwọn mẹ́rin ló ṣe àbí tíṣà tó nà mọ́tà ló kọ àbíwò ni gbogbo ìgbà tí a bá ń fẹ́ fi rọ́kàn bo ìkan mọ́lẹ̀ ẹgbẹ̀rún rọ́lá nílò láti bí ìyẹn ṣe jẹ́ nìyẹn gbogbo ẹni tí ó bá sì dá sọ̀rọ̀ yìí ní ọ̀nà àìtọ́ ẹ jẹ́ ká máa rántí Ọlọ́run ká rántí pé àwa náà bímọ ẹ tí a sì fẹ́ kí irú rẹ̀ kó ṣẹlẹ̀ sí ọmọ wa àbí. nǹkan tó ti ń pè ní corporal punishment. ó ti wà nínú ìwé nínú àkọsílẹ̀ mo challenge ní principal ní any school tàbí headmistress tàbí headmaster mo kàwé lórí ètò àbí tí ilé-iṣẹ́ ẹ̀ka ètò ẹ̀kọ́ tán fún àwa náà wípé corporal punishment should be erased pé kẹ́ ẹ̀ má náyàn lórí ike táwọn tí ó jẹ́ pé àwọn ọmọ ẹ̀ náà ni wọ́n mú owó ike yìí wá tẹ̀ ní àmójúkúrò ẹgbẹ́ ike bíi 500 gbogbo ẹni tó bá mú ike wá ẹ̀sẹ̀ ní rẹ́gísítà wọn at the end of the day ẹ̀ tó máa lọ ta ike ní ẹnu Ọlọ́run ọmọ tó ti wà ní SS2 bóyá olórí orílẹ̀-èdè yìí tí ó tu Nàìjíríà bóyá òun lè pa iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn mo mọ̀ pé bá mi alámùtú wọn ò ní gbà bọ́dì àwọn kékeré ń lọ lórí ọ̀rọ̀ ayélujára just Adétóun ẹ̀rọ àbùkù tó ti ń kan ìjọba ìpínlẹ̀ Ògùn lórí ọ̀rọ̀ yìí àfikọ́rọ̀ Ògúnlẹ̀ rẹ o bí yẹn bí ìpínlẹ̀ Ògùn náà sì ti ń gbé sí ìdájọ́ yẹn wọ́n ti ní kílẹ̀ ẹ̀kọ́ ìkọ́ ti pa. wọ́n ti suspend the principal obìnrin tẹ̀wá ní Mrs Tamurat kíní kan ó yá àfikún ìta ìwé náà tẹ́ǹta yúnífọ́ọ̀mù wọ́n sì ọmọ kan kò ní ra ìwé ọ̀rọ̀ tẹ́ǹta yẹn ẹ̀ sì ní kó lọlé Ọlọ́run ìjọkọ̀ kadà gba ọmọ lọ́mọ torí à ń sọ ní ìsìn adìọ̀tà ẹ̀yin jẹ́ ṣe bẹ́ẹ̀ ike táwọn ọmọ dáńgbẹ́ bá délé principal ilé headmistress lẹ́yìn máa bá ni wọ́n máa ná gbèsè tọ́lẹ̀ tí wọ́n ṣe ẹ̀yin nu Ọlọ́run nù bẹ́ẹ̀ yóò bá bí Ọlọ́run ó bí yín léèrè à ń kìlọ̀ fún yín ẹ̀gbọ́n èyí tó sì ná ọmọ ọlọ́mọ náà tó àbí bó tẹ padà sẹ́nu iṣẹ́ olùkọ́ ọmọ tó jù rẹ̀ rí point wọ̀ wé tán first person to kill a student. tó bá ti lọ sílé ẹ̀kọ́ mi ta ló fẹ́ wá síbẹ̀. tọ́ mi ní ìbéèrè kan lórí àwọn ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ tí ẹ̀ka lẹ́yẹ a rí pé kíní ètò adé tọrọfọ kálí láwùjọ wa kí ni àmọ̀ràn yín fáwọn èèyàn wa pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ọkùnrin nítorí pé kò wọ́pọ̀ kí gbọ́ká wọ́pẹ́ obìnrin bá bá ọkùnrin lájọṣepọ̀ bó tilẹ̀ jẹ́ pé ó ń ṣẹlẹ̀ ǹjẹ́ kí làmọ̀ràn tẹ ní fáwọn èèyàn wa. àmọ̀ràn tí a ní fún àwọn èèyàn wa ò ní wípé pàápàá jùlọ àwọn obìnrin ò ní wípé àwọn ibi tá a bá ń lọ ẹ jẹ́ ká máa ṣọ́ ìrìn ẹsẹ̀ wa àwọn oríṣiríṣi náà ń ṣe káàkiri àwọn ọ̀dọ́bìnrin wọ̀nyẹn ìbẹ̀lẹ̀ máa ti gbọ́ lóṣù ìbẹ̀lẹ̀ máa ti gbọ́ hookup ìbẹ̀lẹ̀ máa ti gbọ́ oríṣiríṣi àwọn àṣà tí ò sí tẹ́lẹ̀
wọ́n dẹ̀ mọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn fi ń fẹ̀mí ara wọn wéwu ni Ọlọ́run má jẹ́ ká rí nǹkan tí ò dáa irú eléyìí tí wọ́n rọ ní nǹkan yìí bẹ́yà ló dágbére kó tó di pé kúrò nílé ibi tó ti wá dúró ibi tó ti wá láti mọ̀wé bẹ́yà ló dágbére tó bá tẹ̀ wá dágbére gan ṣé ó máa dágbére fún wọn pé irú nǹkan tí òun fẹ́ lọ kò níbi tóun lọ ni then tó bá wá jẹ́ pé nǹkan tó bá burú jù báyìí lọ ṣé mọ̀ pé bó bá ṣe máa ṣẹlẹ̀ náà nìyẹn báyìí pé nǹkan tó le jù bẹ́ẹ̀ yẹn lọ Ọlọ́run má jẹ́ ká rí nǹkan tó máa gbẹ̀mí èèyàn bó ṣe máa ṣẹlẹ̀ òun náà nìyẹn níṣẹ́ ni kí kálukú wa kí a lọ wáṣẹ́ ṣe wọ́n ṣe dandan ni kó jẹ́ pé iṣẹ́ ìjọba nìkan lèèyàn máa ṣe lórí excuse tó pọ̀jù ní pé torí pé àwọn ò ríṣẹ́ ṣe torí pé àwọn kàwé gboyè àwọn ò ríṣẹ́ téèyàn ò bá tí ì ríṣẹ́ ìjọba àwọn iṣẹ́ mi wà tó lè ṣe èèyàn lè ṣiṣẹ́ ọwọ́ èèyàn lè máa ṣòwò àtẹ́lẹwọ́ ẹni oná fi kọ́ wa wípé kò ń tán ní jẹ tó bá ti di wípé òun wá cheap money kan káàkiri pé owó tó máa tètè wọ ọwọ́ ẹ̀ ó ti ń wá wàhálà irú ẹ̀ ló ń taari àwọn ọmọ ọ̀dọ́kùnrin tí wọ́n ń ṣe oṣólẹ̀ wọ́n ń ṣe yahoo wọ́n ń ṣe oríṣiríṣi wọ́n ń digunjalè torí pé wọ́n ń wá owó òjijì wọ́n ń wọ́wọ́ ní kíákíá wọ́n ready láti wọ́n believe nínú pé there is dignity in labour ìyẹn kò tà létí títa wọn kó ṣáà ti rówó sharp wọ́n dẹ̀ mọ̀ pé ọ̀nà ẹ̀bùrú yìí ó lè já sí ibi tí wọn ò rò tí so àmọ̀ràn ni wípé ẹ jẹ́ ká tẹpá mọ́ iṣẹ́ wa ká mọ̀ wípé àtẹ́lẹwọ́ ẹni ni kì í tán ní jẹ́ káyé máa wá owó kan kiri ibi tí ò tọ́ àwọn ibi tí ò yẹ kán ti bá ọmọlúàbí kán má máa bá wa níbẹ̀ àwọn tó a jẹ́ òbí káwa náà ká túbọ̀ múra síṣẹ́ à ń tún sọ káwa òbí náà ká múra sí láti máa fa àwọn ọmọ wa létí mọ́ra torí ilé òní ẹ̀kọ́ tí máa ń bẹ̀rẹ̀ wọ́n ní ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde ìwọ̀nba ni wọ́n lè gbọ́ níta mu ṣùgbọ́n bá yẹ pé àwọn kan tá a ti ń sọ fún wọn láti ilé tí wọ́n ti grow up with it tó ti wà nínú ọkàn wọn tó ń gbọ́ lóòrèkóòrè bọ́n ṣe ń dàgbà àti the part of them wọ́n ti mọ̀ wípé nǹkan báyìí òun ló tọ́ fún yàn láti ṣe nǹkan báyìí òun ni ò tọ́ fún yàn láti ṣe ṣùgbọ́n tá a bá kàn fi ọmọ sílẹ̀ àti pé òbí mi gan òun gan ni ó lọ́wọ́ nínú àwọn nǹkan wọ̀nyí tó ń ṣẹlẹ̀ yìí bí ká máa fi ọmọ wé ọmọ a máa sọ fún ọmọ pé rẹ́gbẹ́ lágbájá ẹgbẹ́ òun ló ti ṣe nǹkan báyìí yẹn lágbájá ẹgbẹ́ òun ló ti ṣe ìka ò dọ́gba àwọn àgbàlagbà dẹ̀ ní téèyàn bá fọmọ wé ọmọ á lù kan pa ká má lé àwọn ọmọ léré àsápajúdé káwọn ò bá tí ì níṣẹ́ lọ́wọ́ ẹ máa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ọmọ tẹ́ mọ̀ pé kò tí ì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tẹ́ ẹ ti ń sọ fún pé kó wá fún yín tẹ́ mọ̀ pé kò síṣẹ́ kan pàtó tẹ́ ẹ mọ̀ pẹ̀lú tó ń ṣe tẹ́ ẹ dẹ̀ rí nǹkan ńláńlá lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bí léèrè tẹ́ nǹkan tẹ́ ẹ question pé bó lo ti rówó kí ló ṣe kó tó rówó ra ń tó ra yìí ẹ mọ̀ pé irú nǹkan bẹ́yẹn gan àti ń fi style encourage ìwà àbàjẹ́ ni so àwọn òbí náà a ní ṣíṣe lórí irú àwọn nǹkan wọ̀nyí then táwọn ọkùnrin àmọ̀ràn títa àwọn ọkùnrin ni wípé ìgbádùn ìṣẹ́jú mélòó díẹ̀ tó rò pé òun fẹ́ gbà yẹn tí ò bá fi làákàì wá ibi tó máa bá rẹ̀ kò ní rò tí tẹ́lẹ̀ o torí pé irú eléyìí nísìn tí mo sọ̀rọ̀ ẹ̀ tí kéńtà yìí ó ti wà ní police station láti ìgbà tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ lẹ́yìn náà ó lọ sí ilé ẹjọ́ iye ọjọ́ tó máa lò lọ́hùn kó tó di pé ó máa padà dé kò sẹ́ni tó ti lè sọ ìgbà tó bá déwájú adájọ́ wọ́n gbọ́ ẹjọ́ ẹ̀ sọ́tún tán gbọ́ sósì òun náà máa mọ ibi tán máa fi àdàgbà ọ̀rọ̀ ẹ̀ sí so ìgbádùn kí wá ló ti gbá lára ọmọbìnrin yẹn tó wá wọ́ọ̀tà dúró wàhálà tó wọ́ọ̀tà dúró stress tó yẹ ṣe wá ń go through yìí it's not worth it ẹni tó bá dẹnu kọ tó bá gbà fún ẹ good and fine èyí tó bá dẹnu kọ tí ò bá gbà fún ẹ ó dẹ̀ fi sílẹ̀ kó tún wá mi síwájú ṣé dandan ni tipa ò rajà tipa ò tà àṣà ká máa fi oògùn olóró ká máa fi oògùn oorun sínú ọtí àbí sínú oúnjẹ fún ọmọbìnrin nítorí pé a fẹ́ bá alájọṣepọ̀ ìwà búburú ni o àwọn tó bá ń gbèrò àwọn tó bá ń ṣe kọjá wọn bẹ́ẹ̀. tó ẹ ṣeun alukoro ọ̀rọ̀ pọ̀ nbẹ àbí bẹ́ẹ̀ni tó ẹ ṣeun fún ọ̀rọ̀ oníyebíye tí ẹ bá wa sọ nínú ọ̀rọ̀ tí alukoro sọ àbí ìbéèrè tí bá tún béèrè ó ti jẹyọ nbẹ ni wípé táwọn akẹ́kọ̀ọ́ mẹ́fà tí wọ́n ní wọ́n fipá bá ọmọ ọdún 14 lájọṣepọ̀ tó jẹ́ akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn nǹkan tí n bá kàn béèrè bóyá ṣe wádìí síbẹ̀ ni pé ẹ̀yìn kíláàsì ni àbíbo àbíta ni wọ́n ti réèpù ọmọ yìí irú ọmọ yìí náà ta ló tọ̀ lọ́nà wọn ṣé gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà ni wọ́n jẹ́ boyfriend ẹni àbí ní ọmọ yìí náà tẹ̀lé wọn lọ kí wọ́n tó rí ààyè láti ṣe ní ìṣekúṣe tí wọ́n ṣe torí àwọn akẹ́kọ̀ọ́ wa lóbìnrin náà àbí kò lè jẹ́ ní àyíká iléèwé ọmọ yìí náà ẹ má bínú tí o bá rí bọ́kálọ̀ dárí jẹnu mi o òun náà gbọ́dọ̀ ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ kó tó di wípé ó tẹ̀lé àwọn ọmọkùnrin mẹ́fà tó
tó bá tẹ̀ pé ìwọ pẹ̀lú kan ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí àwọn tó kù wá ń dé ní kọ̀ọ̀kan ó lè jẹ́nu ilé ni wọ́n ti ṣe ó sì lè jẹ́nu gbógẹ́jẹ kàkí ló nínú ọ̀rọ̀ yìí mo rí pé ẹ ti dáhùn ẹ̀ ṣùgbọ́n bóyá kí àwọn akẹ́kọ̀ọ́ wa lóbìnrin náà kí wọ́n lè túbọ̀ torí ọ̀rọ̀ tí wọ́n bá gbọ́ lẹ́nu ẹ̀yìn ìyá wa báyìí wọ́n máa ń sábà mú un lò. àwọn òbí wa náà kí wọ́n dákun máa wọ aṣọ tí wọ́n máa wò fún àwọn ọmọ wa kéékèèké yìí. ṣọ́ra aṣọ làásán. tẹ́ bá dé school uniform ọmọbìnrin mi bó ń fò ní àwọn nǹkan tí kò yẹ kí ẹ máa bá láṣọ wọn àpapọ̀ àjùlọ ọmọ kékeré mi ládùúgbò ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jẹ́ kí a mọ nǹkan tá a máa fi kọ́ wọn láti kékeré nípa aṣọ wíwọ̀. ṣé ẹ rí mo ti sọ lẹ́ẹ̀kan kí n tún sọ ní látẹnumọ́ for emphasis sake pé ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọbìnrin wa ẹ jẹ́ kí a kọ́ wọn ní ẹ̀kọ́ lé ká jẹ́ kọ́ mọ irú ìrìn tó tọ́ síyàn ẹ jọ irú kí ni ṣe bí ilé ẹ̀kọ́ náà lọ ní school it is expected pé káwọn ọmọ wà nínú kíláàsì ìkẹ́kọ̀ọ́ wọn kí ni nǹkan tí ibo náà sọ pé àwọn ń lọ kó tó di wípé wọ́n jáde kúrò nínú kíláàsì kó tó di pé wọ́n lọ sí kọ̀rọ̀ ibi tó ti ń ṣẹlẹ̀ but a ò gbọ́dọ̀ máa dá ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí a ò tí gbọ́dọ̀ dá lẹ́jọ́ nítorí pé already she's on the receiving side ó ti wà ní ipò òun ló fara gba nǹkan exactly so a tún gbọ́dọ̀ dákún ìfarapa fún un bó tilẹ̀ jẹ́ wípé àwọn ọ̀rọ̀ ṣítí kan náà wà tá a máa bá sọ so that irú eléyìí ó tún ní ìṣẹ̀lẹ̀ sí àti pé kíyì tó tún burú ju eléyìí lọ kó má bàa tún ṣẹlẹ̀ sí mọ́ lọ́jọ́ ọ̀la but nǹkan tó wà lẹ́ẹ̀ nísìn kò ń ṣe ọ̀rọ̀ àti dá ọmọbìnrin yẹn lẹ́jọ́ nítorí wípé already ó ti ní ìfarapa so àwọn tí wọ́n hùwà búburú yẹn àwọn yẹn gangan ni òfin kóró ojú sí nítorí wọn ò ní any justification bó ṣe jẹ́ wípé ìkànnì wọn bá ń friend ẹ̀ ni o ìkànnì nínú wọn ò friend ẹ̀ ni o ṣé yẹn wá jẹ́ license fún wọn láti wípé ó dáa káwọn wá gbìmọ̀ pọ̀ káwọn wá mú káwọn lọ bá lájọṣepọ̀ kò ń ṣe nǹkan tó dùn gbọ́ létí kò ń ṣe nǹkan tó bójú mu ọkùnrin 6 ọmọbìnrin kékeré ọmọ 14 years kí ló dé. wọ́n ti pàṣẹ ayé. ó jẹ́ nǹkan tí ó kù díẹ̀ káàtó so àwọn tó ṣẹ̀yẹn ni àwọn tí òfin kóró ojú sí ọmọbìnrin yẹn náà ní ìbáwí títí ẹ̀ ṣùgbọ́n ó yàtọ̀ sí ti tàwọn ọmọkùnrin tàwa òbí ẹ jẹ́ ká máa fa àwọn ọmọ wa létí mọ́ra prevention is better than cure ó sàn ká má jẹ́ kí nǹkan yẹn kó máa ṣẹlẹ̀ sí wọn ju pé kó wá ṣẹlẹ̀ tán ká ṣe máa wọ́nà àbáyọ. ẹ ṣeun alukoro jala lariọ wọ́n ní tí ọmọbìnrin yìí ó ní tẹ̀lára ṣùgbọ́n torí pé òun ló fara gba nǹkan tó ṣẹlẹ̀ jù pé kábàáyé tí àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ bí orin òṣùpá ẹ̀jẹ̀ ń délé kẹ́ tó bá mi wí olúfìmọ́ ni mí olúfìmọ́ sí olúfìmọ́ náà ni ṣùgbọ́n eégún tí ò bá fẹ́ gba èpèképè àbí kóun náà yé pidánkidan ẹ̀já kọjá sẹ́ka polówó ọjà àpè ní sàn láàlẹ́ lọ́kàn láti bí alukoro bí ìbéèrè tó jálá nọ́mbà. hello. ẹ máa káàárọ̀ sá. ẹ kú ojúmọ́ o. mo kí jalal ẹ sà mo dẹ̀ kí ọmọ àdàgbà. ẹ ṣeun. ìyàmọ́ ní báyìí mo dẹ̀ kí àwa náà kúrò tó wà bẹ́ẹ̀. orúkọ mi ni àfa sàmọ́dù jógbó ní láti àrẹ́gbà. ẹ káàárọ̀ sá. ìbéèrè ni pé arábìnrin tí ètò lọ fún ọmọ tó wá látẹ̀kùn tó fún ní nǹkan yẹn tó fi wá bá ń bẹ̀. ẹ mọ̀ pé obìnrin yẹn ìyàwó ni ìyá fẹ́ gba àwọn obìnrin nígbà bá wo obìnrin yẹn kò lẹ́sẹ̀ tó tó jẹ́ padà lẹ́sẹ̀ ni pé iye tó ṣe pẹ̀lú ọmọ ẹgbẹ́ lọ bí aṣọ ọmọ yẹn àìní sùúrù ẹ̀ ìwé àpẹẹrẹ ló fà á wọn á fẹ́ ìmọ̀ràn yára fún àwọn atọ́jọ́bìnrin tó tọ́ sùúrù ṣòro ṣe yàn tí ẹ bá ṣe ó lérè ẹ ṣe mà. ẹ ṣeun ẹ̀yin náà fúnra yín ti bá wa fún wọn ní ìmọ̀ràn yẹn pé sùúrù ó ṣòro ṣe ni ṣùgbọ́n téèyàn bá ṣe ó pè torí pé tó bá yẹ pé obìnrin yẹn ṣe sùúrù ni tí ń ṣe pé òun náà tún wá mú ọmọ ó kọ́kọ́ ná ó na ọmọbìnrin yẹn bó ṣe bá ní condition tó ó tún lù dáadáa ná kó tó di pé tó wá fa aṣọ ẹ̀yà yìí ṣe nǹkan tó yẹ kó ṣe nìyẹn nítòótọ́ ó lè bọ́ síbi inú fún un pé irú kí lè lé irú ẹ̀dẹ̀dẹ̀ wò nínú ilé ọkọ òun nínú ilé òun ṣùgbọ́n tó yẹ kó ṣe lákòókò yẹn kọ́ ló ṣe yẹn bó ṣe bá yẹn níṣẹ́ ló yẹ kó lọ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí kó pèrò lé wọn lórí kán wá wo ohun tóun rí o kán wá wò bẹ́yà ń ṣe náà máa pàtẹ́wọ́ fọkùnrin yẹn àtobìnrin yẹn pé ń tán ṣe ó dáa ṣùgbọ́n nísìn òun fún rẹ̀ tó yẹ kí kó wà ní sáìdì ẹni tó jàre àbí ní sáìdì ẹni tó yẹ kán máa bẹ̀ òun fún rẹ̀ ó nípa ìtara ìbínú àbíjù àbísódì ó di wípé òun náà ó ti lẹ́jọ́ jẹ́ torí ó na ọmọbìnrin yẹn ó nà ó tún fa láṣọ ya. alukoro tí àwọn olùbá wọlé tó bá bá èmi pẹ̀lú obìnrin nínú yàrá tó wá fẹ́ sọ́dà rẹ̀ tó wá sọ fún pé ìyàwó kejì mo fẹ́ lé ọ̀nà ṣé ìyẹn kọ́. ìyàwó kejì tẹ́ fẹ́ lé àbí tẹ́ ti fẹ́ lé tó mo fẹ́ lé ọ̀nà kọ́ tó wọ́n ní ìfàlẹ́ àti mọ́ náà. gbogbo nǹkan ló létò tá a bá gbé gbà bó ṣe yẹ kó rí kò ní di wàhálà. tí n bá jẹ́ wọ̀ látẹ̀yìn kò ní jẹ́ ó ṣe é ṣe. ìyàwó yín mọ̀ pálájì ni ó mọ̀ pé ẹ lè fẹ́ iye tó bá wù yín dórí mẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ṣùgbọ́n ó ní ètò bọ́n ṣe ń ṣe ẹ ti jẹ́ kí ìyàwó yín mọ̀ pé
mo ti ṣetán láti mú ẹni olùrànlọ́wọ́ rẹ wọlé wá o ó ti wà lọ́nà nǹkan ẹ sì máa jọ sọ ẹ ti jẹ́ kó mọ̀ ẹ̀fọ́n àtìgbà tí ayé tó sì wà ní bó ṣe yẹ kó wà dáadáa ó ní ẹ̀yin kọ́kọ́ lẹ máa sọ fún obìnrin yẹn gẹ́gẹ́ bá a ṣe gbọ́njú bá nígbà yẹn àwọn fámílì á ti jókòó wọ́n á ti pe bàbá ọkọ àwọn tó mọ̀ pé wọ́n ìyàwó yín máa ti jú fún wọ́n á ti wà lórí ìjókòó ìyá ọkọ gbogbo wọ́n á ti ṣe wọ́n kọ́ ṣe bí òwe gan-an máa fi kọ́kọ́ wọ́n á ti kọ́kọ́ wọ́ lójúmọ́ra wọ́n á ti bá sọ̀rọ̀ tútù kan tó ṣẹ̀ wá la kọ́ tó ṣẹ̀ṣẹ̀ sọ ibi tó mọ́rọ̀ lọ gọ́gọ́ kò ṣe wípé kóbìnrin kọ́ dédé wá wọlé kó wá bẹ̀yìn àtòbìnrin káyà ní ìyàwó tí mo fẹ́ lé ẹnìyẹn kò ń ṣọ̀nà tó ń gbé ìgbà nìyẹn jẹ́ ká ṣe bó ṣe yẹ kó ṣe ó lè bá máa rí bó ṣe yẹ kó rí. ẹ ṣeun lórí ọ̀rọ̀ ayélujára ìbéèrè kan wọlé Ṣótáyọ̀ Kẹ́hìndé Kenny Braz wọ́n ní good morning the PRO and the presenter please I want to ask if it is under law that police officer can search passengers bag telling them to open their bag and they search every clothes. Because this has been happening around Aro, opposite Aro Psychiatric Hospital Gate. Just want to know. Wọ́n ní ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣe stop and search kí wọ́n da gbogbo èrò lẹ̀ kí wọ́n wá máa search wọn débi pé aṣọ tó wà ní báàgì wọ́n ní kí wọ́n máa tú wọ́n láwọn kan fẹ́ mọ̀ ni wọ́n ló ń ṣẹlẹ̀ níwájú ilé ìwòsàn àrùn alárùn ọpọlọ tó wà ní Aro. láṣẹ pé ní stop and search nǹkan tá a ní kọ́ máa tù ní bẹ́yà fóònù àbí láptọ̀pù wọn ṣùgbọ́n ẹrù téèyàn dì sínú bag oríṣiríṣi nǹkan làwọn èèyàn lè di sínú bag àti láwọn tó di aṣọ sínú bag tó ń fìbọn sáàrin ẹ̀rí tá a ti rọ́wọ́ tó wọn nínú stop and search rí àti láwọn tó di aṣọ tó jẹ́ pé orí èèyàn wà láàrin àbí pátá rẹ̀ èèyàn wà láàrin ẹrù tó ń di so oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń dì sínú bag tó bá ní wọ́n fẹ́ search bag ó nídìí tó fi wọ́n fẹ́ search bag tẹ́ ẹ̀ bá ti bọ́ lẹ́rù ẹ jẹ́ kán wo báàgì yín neatly wọ́n á dẹ̀ kó kàn yín padà fi tó bá ti rí ẹni tí ní incriminating nínú ẹrù tẹ́ gbé dání or phone àti laptop la ní kọ́ má ba yín máa túwò lójú ọ̀nà àfi tó bá ní case nínú ìyẹn dẹ̀ máa di pé ó máa gbọ́dọ̀ dé station kọ́ dẹ̀ fi di ẹ̀ṣẹ̀ tí wọ́n ní tó relate pẹ̀lú fóònù yín àbí laptop yín wọ́n á fìdí ẹ̀ múlẹ̀ fún yín kó tó di pé wọ́n máa tú fóònù. ẹ ṣeun tó ẹni tó ṣòro ṣòfò kì í gbóná irúṣẹ́ kùlé bíbá lọ bọ́lọ̀pọ̀ bá dọ́yà gbogbo aṣọ tí ẹ dì sínú báàgì ẹ tú àbí wọ́n ti tú àpò rẹ̀ sìrí tí wọ́n bá bọ́ ń bẹ̀ wọ́n ti tú àpò ìwà tí wọ́n bá bọ́ ń bẹ̀ ìwọ tí ò bá ní ẹbọ lẹ́rù kí ló ń bẹ̀rù fún àlàyé ní iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe yìí ó ti yàtọ̀ sí àṣà kan táwọn tèmi máa ń dá ní gbòòrò ó ní kí náà sọ wọ́n ní ó tẹ́ àwọn lọ́rùn kí ọlọ́pàá ká ìbọn mọ́ àwọn lọ́wọ́ ju wípé kí ọ̀tá ká àwọn mọ́ láì níbọn ó ti yẹ bẹ́ẹ̀ yẹn always guiding ọlọ́pàá ọlọ́pàá pé kọ́lọ́pàá ọmọ wọn pẹ̀lú bọ́n yóò pé kí ọ̀tá àwọn kó wá máa wọn mọ́lẹ̀ láti níbọn lọ́wọ́ always guided bí ẹ ṣe jẹ́ nìyẹn. tó bá dé láìsẹ̀nsì kí wọ́n á retí pé léwé rẹ́yà. tó bá lọ sẹ́wọ̀n yóò dé wọ́n ti pààyàn torí wọ́n ká bọ́ mọ́yọ̀ lọ́wọ́ tí òun náà bá ti fi pààyàn rí. alájà kẹ́mi ọ̀hún tó bá wọn lọ́dìgbẹ́ mo kí bá mi dáadáa bàbá ìwé ẹnìkan tó ti wà lórí ìlàbí ẹ jẹ́ ká wẹnu. ẹ ká rọ́ta mo ké ẹ̀yìn atẹ́kọ̀ọ́ amọ̀sí fi alukoro. ẹ ṣeun. gbogbo ìpàtà ẹ̀kọ́ atótó látàárọ̀. ojú òpó aláìní bàbá ni. ẹ sọ sí níbẹ̀ ní pé nípa ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láàrin ọmọ tí olùkọ́ ní ọ̀bádá ọmọ náà tó fi bẹ́ẹ̀ ṣe aláìsí. ìròyìn tí a kọ́kọ́ gbọ́ mi ní pé kíṣà ní kó máa ṣe from job to 152 pé ó dẹ̀nà ní 24 lashes of pay. ìsìnkẹ́ńtẹ́ la wá ń kọ́tọ́ síwádìí ni wọ́n wá sọ wípé ọmọ yẹn pé gbogbo kíláàsì yẹn ni wọ́n nà lẹ́gbà méjì ọmọ ìṣògbó wọ́n bá ń gbé gbìyànjú ẹ̀ wọ́n ṣáájú ẹ̀ wọ́n wá rí pé àpá wà lára ẹ̀ àti ọmọ ti ṣubú ní ilé ọ̀kadà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó tọ́ ń gbé tó ẹgbẹ́ ní fún àwọn olùkọ́ níṣá èṣù onígbọ́mọ̀nà lọ́wọ́ wa o àmì lákòóbá o ká máa rọra sọ iṣẹ́ wa ṣe iṣẹ́ tó gbẹgẹ́ oníṣẹ́ olùkọ́ ọlọ́run adéṣẹ́ yẹn lágbára náà gbogbo wa pátá ànírí wàhálà o ẹgbẹ́ ètò iléeṣẹ́ yìí nìgbé náà. ẹ ṣeun alájì bàbá jàlá làríyọ ọ̀rọ̀ yóò lè gbogbo ibi tó fẹ́ máa yí ọ̀rọ̀ yìí sí ẹni tó bá wà ń bẹ̀ ńgbà tí ọ̀kadà gbé ọmọ yìí ṣubú àbí kó wá sí iléeṣẹ́ ọlọ́pàá kó wá sọ pé ọ̀kadà ti gbé ṣubú àbí ibi tọ́kadà ti gbé ṣubú ọlọ́kadà tó gbé ṣubú sálọ ni àbí báwo ni kí làwọn treatment tó ti gbà wọ́n wá sọ ọ̀kadà báwo ló gbé ṣubú ń bí báwo ọ̀kadà gbé ṣubú ó sì tó wá sí ọ̀hánjì láti wá sílé ìwé àbí kò sì kó síbi tọ́kadà ti gbé ṣubú ẹgbẹ́ tó ń bọ́ ọ̀kadà tó gbé ṣubú wá sí iléeṣẹ́ ọlọ́pàá tó bá lè ṣojú rẹ̀ kó wá kó bọ́ra rẹ̀ pé ọ̀kadà ti gbé ṣubú òun wà ń bẹ̀ nígbà tọ́kadà gbé ṣubú o kó sì wá fi ẹ̀rí rẹ̀ múlẹ̀ kó mú statement of fati ẹ̀ wá àbí pé ọ̀kadà tó gbé ṣubú òun ló ń dẹ́sì lọ́wọ́ túbọ̀ máa dákun ògùn dáhùn kan kò tí ì san ẹ̀yọ́ tẹ̀síwájú kẹ́ máa lọ́gbọ̀ ògùn dá méjì ẹ jẹ́ káwọn tó wà lórí ìlà.
hello hello ẹ káàárọ̀. mo lè gbé ìpè yẹn please ìpè tó bá ti wọlé pẹ̀lú ariwo má wulẹ̀ gbé gé kúrò ń bẹ̀. lórí ti ok. ẹ jẹ́ ká gbà pé ẹ wá ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ akójúmọ́ o. ojúmọ́ aláyọ̀. ó fi ń dọ́gba ẹ̀ ṣe fún ẹ̀ ní ìwàlẹ̀ ní rí dààmú o. Àmín. orúkọ tèmi ní Ṣẹ́gun Ṣíndódó láti ìlú Ìjẹ̀jà. ẹ ṣeun. ìbéèrè tèmi fẹ́ béèrè lọ́wọ́ ìyá wa alukoro wa tọ́wọ́n abẹ́rẹ́ ni pé tí èèyàn gba tẹ́nàtì sínú ilé èèyàn ṣàwà káńpé nínú yàrá èèyàn ń mu àwọn egbògi olóró tí ò da bí igbó ṣá adẹ̀ kọ̀ǹpléènì fún pé tó bá ti mú àmọ́ ọlọ́pàá wá gbé bó ṣe sá kúrò lé bó ṣe tilé pa nìyẹn ó ti wá ń pẹ̀rù ẹ̀ kọ̀ọ̀kan ó wá fẹ́ fi fíwọ̀n ẹ̀rù bíi kókú bíi kọ́tì àti bíi iṣẹ́ àmẹ́ta ó wá múlé yẹn ó ti padà títí oṣù márùn-ún ìgbésẹ̀ olè yàn lẹ́gbẹ̀ẹ́ máa bẹ̀rẹ̀ tẹ́mi fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn o. ẹ jẹ́ kọ́ dáhùn pẹ̀lú ìtẹ́ kọ́kọ́ fẹ́ sọ lẹ́kọ̀ọ́ mọ́. ẹ lọ sí ilé ẹjọ́ kan lọ sáàvẹ̀ níwèé tẹ́ ẹ̀ bá rí láti fún oníbílẹ̀ ẹjọ́ ṣe máa ń sáàvì rúwèé bẹ́ẹ̀ yẹn wọ́n á lè mọ́ ẹnu ọ̀nà yẹn wọ́n á dẹ̀ fi déètì sí tí déètì yẹn bá pé tán rí oníbọ́ṣẹ́ ó náwọn ìgbésẹ̀ tó máa gbé wọ́n ṣe fọ́sọ̀pùn. ẹ lọ sílé ẹjọ́ ìyẹn ọ̀rọ̀ títí yẹn ò ń ṣe ọ̀rọ̀ tó yẹ kẹ́ dára yín láàmú sí ẹ ṣe rọra lọ wá lọ́ọ̀yà kan ṣe the needful pẹ̀lú ẹ̀ tí ọmọ akẹ́kọ̀ọ́ tí à ń sọ̀rọ̀ ẹ̀yìn tí mo kọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ oríṣiríṣi version ni story tó máa jáde nípa ẹ̀ tó yẹ láfi ní ká fàyè gba iṣẹ́ ìwádìí níléeṣẹ́ ọlọ́pàá ó lè má parí ní the same day ó lè má parí ní 1 week so fún iléeṣẹ́ ọlọ́pàá nígbà láàyè ẹ jẹ́ ká ṣe iṣẹ́ wa ẹ jẹ́ ká wádìí ó involve doctor ó involve àwọn ẹlẹ́rìí ó involve a lot of things so iṣẹ́ ìwádìí la pè ó pín sí ẹ̀ka tó pọ̀ ẹ̀kan fún káwọn aráàlú kan jọ kán jẹ́ ká sinmi ẹ̀dọ̀ lórí ẹ̀ka fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìgbà láàyè jẹ́ ká ṣe iṣẹ́ ìwádìí tó yẹ ká ṣe lórí ẹ̀ èyí tó bá jẹ́ òótọ́ inú ọ̀rọ̀ yìí a máa jẹ́ ká máa gbọ́ bí iṣẹ́ ìwádìí bá ṣe ń tẹ̀síwájú torí ẹ̀mí èèyàn ó là ń sọ nípa èyí kò ń ṣe ẹ̀mí ẹran odindi ẹ̀mí kò ń ṣe nǹkan tí ó yẹ kí ká fọwọ́ yẹpẹrẹ mú àdẹ̀ní fọwọ́ yẹpẹrẹ mú ẹ fún aláyè jẹ́ ká ṣe iṣẹ́ ìwádìí wa ká lè mọ̀ ètò jẹ́ òótọ́ tó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ yẹn. ẹ ṣeun àwọn ẹbí Monday àríyọ bí àríyọ àbí àríjó tó Ọlọ́run nìkan ló lè rọ inú ọmọ tó ti wà ní SS2 àwọn òbí ẹ̀ wọn ò rí mọ́ gbogbo àwa tá à ń rá àwọn ọmọ tiwa náà Ọlọ́run nígbà wá lọ́wọ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ tí ẹ bá wa máa dọ́gbọ́n yí ọ̀rọ̀ yìí lẹ́yìn irú rẹ̀ ò ní ṣe yín o ẹni tó bá ṣe ló mọ̀ ẹni tó kàn ló mọ̀ gbogbo ẹni tó bá fẹ́ máa yí ọ̀rọ̀ yìí lẹ́yìn ẹ ṣàkọ́kọ́ fọkàn sí pé tó bá pẹ́ yìí ló ṣẹlẹ̀ sí ń kọ́ ká tó parọ́ mọ́ ni ẹja rántí báwo la ṣe rárá gbà sí bí wọ́n bá parọ́ mọ́ àwa náà bí ìyẹn ṣe jẹ́ nìyẹn Alhaji Rasheed Lawal àwọn tilẹ̀ ká nìyẹn ẹ ṣeun ẹ kú àlejò wa àjẹta wọn lọ́wọ́ pẹ̀lú yín ẹnì kan ti wà lórí ìlàbí hello ẹ káàárọ̀ ó fọyín sàǹbó ni ẹ ti pè wá. Arógundádé àfi fúláṣí àrẹ́gbà. ẹ káàárọ̀ sà. mo kí ẹ̀yàn tó kọ́ àmì mo kí mọ́ mi wá tó wà mẹ́. ẹ ṣeun. ìbéèrè kan tí mi fẹ́ béèrè lọ́wọ́ ọmọ mi wá tó wà mẹ́ ni pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ lókè àrẹ́gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn iléeṣẹ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá dá ìṣọ́ọ̀tì ó wà lókè àrẹ́gbà wọn ò wọṣọ òpótọ́mọ èdè kàdá ni tó máa fẹ́ bí wọ́n pé ẹ̀tọ́ wo ni ọlọ́pàá ní láì ṣe wípé mínísítọ̀ àwọn láti mínísítọ̀ ọ̀fẹ́ tí wọ́n tẹ̀lé wọn láti lè lọ́ máa pàṣẹ ṣọ́ọ̀bù àwọn chemist ẹ̀dọ̀dà fan láì ṣe pé bóyá ìkan lára àwọn iléeṣẹ́ elétò ìlera ó tẹ̀lé wọn. so ohun tó ṣẹlẹ̀ bọ́ ṣáà àwọn supplement kọ̀ọ̀kan káàkiri lókè àrẹ́gbà wọ́n á dí ṣọ́ọ̀bù àǹtí mi kan ìyẹn dẹ̀ fún wọn láàyè wọ́n ṣe wáìdì tàbí wọn gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣùgbọ́n wọn ò wọṣọ ó fún wọn láàyè láti ṣàṣe ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n ṣàṣe wọn ò rí nǹkan kan gẹ́gẹ́ bí wọ́n ṣe so wọ́n á béèrè certificate ẹ̀ ó gbé fún wọn láńsẹ̀sì ẹ̀ ó gbé fún ọ bọ láńsẹ̀sì yẹn ti díù kò tí ì rí níwọ̀n ẹ̀ kò tí ì rí níwọ̀n tọdún yìí sọ́nà tó ń rí pé àfikún yọ dé station torí pé láńsẹ̀sì yẹn ti díù. kò tí ì rí níwọ̀n ẹ̀ lọ́dí fún ọ ní ara $5,000 lọ́wọ́ ẹ̀ torí pé láńsẹ̀sì yẹn díù. bọ ìyẹn tẹ́lu ẹ̀tọ́ wo ni ọlọ́pàá ní láti lè máa ṣáàṣì ṣọ́ọ̀bù kábẹ̀ láì. ilé sísọ ibo alàgbà sísọ ibo ni wọ́n lọ wá àwọn tí wá. wọ́n ní kó ní ìṣòro àdàtán lọ ní sọ yín pé kó ní ìṣòro. ẹ jẹ́ ká alukoro sọ̀rọ̀ tó ráwa náà ní sọ lórí ẹ̀ ẹ ṣeun alukoro láì ṣe ndla láì ṣe NAFDAC. question yìí ni pé ẹ̀tọ́ wo ni ọlọ́pàá ní ẹ̀tọ́. sí àwọn chemist shop. bẹ́ẹ̀ni ọlọ́pàá lẹ́tọ̀ọ́ sí ẹ jẹ́ ká rántí wípé iṣẹ́ ọlọ́pàá lára ẹ̀ ni protection of lives and properties. lẹ́ni tó bá yẹ ti ní ṣe pẹ̀lú ẹ̀mí àwọn èèyàn iléeṣẹ́ ọlọ́pàá níṣẹ́ dé ibẹ̀ a ṣàwárí wípé àwọn chemist míì
tí ò ní láísẹ̀nsì àti gábẹ́rẹ́ tí ò ní ẹ̀kọ́ débi pé ká gábẹ́rẹ́ wọn gábẹ́rẹ́ àwọn míì ṣẹ́yún láwọn chemist yẹ pé bẹ́ẹ̀ láísẹ̀nsì ọwọ́ wọn kìkì kọ́kọ́ ta oògùn lórí counter over the counter drug kọ́kọ́ ta oògùn nìkan ló yẹ kí iṣẹ́ wọn kó mọ wọ́n ń ṣe kọjá nǹkan tó yẹ kí wọ́n máa ṣe so iléeṣẹ́ ọlọ́pàá lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ìbéèrè yín o wọ́n lẹ́tọ̀ọ́ láti lọ béèrè láísẹ̀nsì wo lẹ́yìn fi operate kí làwọn kan tẹ̀yìn ṣe níbí ṣé àwọn expired drug èmi náà wà tó jẹ́ pé àwọn expired drug lẹ́ máa bá lórí àtẹ wọn gbogbo ara dẹ̀bọ̀ pé ẹni tó bá lo expired drug àbí tó bá ra expired drug tó bá lọ lò níṣẹ́ ló máa tún pa kún nǹkan tó ń ṣe. ẹ ṣeun alukoro ṣé ká wá gbà wípé kì í ṣe NAFDAC nìkan ló ní ẹ̀tọ́ sí pé oògùn yìí péye o oògùn yìí ò péye o irú àwọn ọlọ́pàá wo ló máa lọ sí kẹ́míìsì bẹ́ẹ̀ ẹ̀yìn ṣé àwọn náà jẹ́ onímọ̀ nípa ìṣègùn òyìnbó ni àbí báwo náà ṣe mọ̀ pé oògùn lè ti ṣèkìndé àti pé bóyá ẹnìkan sọ pé oògùn tí ẹni yìí lò olóṣòfò inú tó mú tí wọ́n wá ara oògùn yẹn tó jẹ́ expired drug because àwọn ọlọ́pàá máa jáde lọ sáwọn kẹ́míìsì ọ̀gá àṣekára gbà yìí pé àjọ NAFDAC àwọn ti kùnà lẹ́nu wípé àwọn ni wọ́n lè sọ àwọn oògùn tó péye àti èròjà oúnjẹ kágbà pé àwọn ọlọ́pàá náà wọ́n máa lọ sí àwọn chemistry báyìí. ọlọ́pàá àti NAFDAC àti gbogbo àwọn ẹ̀ka ìjọba míì tó kú tó ní ṣe pẹ̀lú ààbò ẹ̀mí àwọn èèyàn àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni so iléeṣẹ́ ọlọ́pàá ní detective section ẹ má ṣe jẹ́ ká gbàgbé pé kíní kan déédéé ṣe o kó tó di pé ọlọ́pàá máa déédéé lọ síbì kan. wọ́n ní wọ́n gba 5,000 naira lọ́wọ́ rẹ̀. kó tó di pé ọlọ́pàá máa déédéé lọ síbì kan pé wọ́n lọ ń chẹ́ẹ̀kì ṣọ́ọ̀pù kan ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti gbá wọn kankan nípa ṣọ́ọ̀pù yẹn. alukoro kí ló wá dé tí wọ́n mú wọn lọ dàrẹ́ẹ̀tì tí àwọn náà tún gba 5,000 naira. ìyẹn wá níbi táwọn náà ti ba ọ̀rọ̀ jẹ́ tó ní 5,000 naira dé ìyẹn níbi tán ti ba ọ̀rọ̀ jẹ́ bọ̀ tí pé wọ́n lẹ́tọ̀ọ́ láti lọ sáàtì ṣọ́ọ̀pù yẹn wọ́n lẹ́tọ̀ọ́ bọ̀ pé wọ́n gba 5,000 yẹn ìyẹn ni ò sí lára iṣẹ́ tí wọ́n fi rán wọn so tó bá ní rí tán lè fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n gba 5,000 naira lọ́wọ́ àjọ kan jẹ́ ká gbọ́ so ibi tí àwọn náà ti gbà fi ṣe àṣemáṣe àwọn náà gba ìbáwí tiwọn níbẹ̀ tó bá dẹ̀ jẹ́ wípé àwọn tí wọ́n lọ sáàtì ṣọ́ọ̀pù wọn náà àwọn náà bá ṣẹ̀ sí òfin káwọn náà kan dojúkọ ilé ẹjọ́ tó àbí kán rí fáwọn sí department ibi tí wọ́n bá ti handle case wọn further jù bẹ́ẹ̀ yẹn lọ ṣùgbọ́n ọlọ́pàá láṣẹ láti lọ kó ibi tó bá ti rí pé wọ́n ń ṣe kọjá license tó wà lọ́wọ́ wọn. tó ẹni tí wọ́n tó gba ìpè mí ti wádìí láti béèrè ìbéèrè àbí àwọn ti dá wa lóhùn. àwọn ìpolówó ọjà kan wà nílẹ̀ tí a sì ṣé polówó ọjà. ẹ káàárọ̀ tààrà bọ̀ ṣẹ́jú pé káàárọ̀ ọkàn lọmọ olùtòkù. ẹ ṣeun. ọjọ́ ní tíyẹn lágbára Ọlọ́run. àmín o. mo kí alukoro wa. ẹ lọ sórí ìbéèrè yín sà. ẹ ṣá ìbéèrè tèmi ni pé ẹ ṣètò kan ní àárín ọ̀sẹ̀ tó kọjá sọ́sẹ̀ yìí lórí bàbá àtọ̀dá tí wọ́n pa lábílẹ̀ lápá. mo ti béèrè lọ́wọ́ alukoro lábẹ́lẹ̀ ṣùgbọ́n ìwádìí kí gbogbo àyè kan abẹ́lẹ́koro. alukoro pé a fẹ́ dájọ́ òdodo lórí ọ̀rọ̀ yẹn o sẹ́ríkì kùsìmọ̀ láti àlùbáríkà àbòdì olùdé. ẹ ṣeun. ẹ jẹ́ kí a parí iṣẹ́ ìwádìí lórí ẹ̀. èmi pàtí ọdẹ dá tán gbé wá ṣe pé a ti sọ̀rọ̀ lábẹ́lẹ̀ nípa ẹ̀. bẹ́ẹ̀ni ẹ jẹ́ kí iṣẹ́ ìwádìí kó débi tó yẹ kó dé ibi tó bá yẹ ká fi tó wa létí bí àfi tó wa létí ẹ jẹ́ ká dẹ̀ fọkànbalẹ̀ pé ìṣèdájọ́ òdodo á wáyé lórí ọ̀rọ̀ ikú bàbá yìí. ẹ ṣeun. alájí Jimoh Lateef kẹsì bá wa kí bàbá pp àbí àti alukoro àgbà ọ̀yá alukoro. ọ̀rọ̀ àmọ̀ràn wa sí gbogbo àwọn èèyàn pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ sí olùkọ́ ní pé jẹ́ ká máa fi sùúrù ṣe téèyàn bá ní bínú ṣe bíyàn sí kò ń ṣe olùkọ́ nìkan àwọn òbí mi gan náà ọwọ́ rodura wọn lọ téèyàn bá dẹ̀ ní kéèyàn fi ìbínú bọ́mọ ṣe hùwà ńgbà mí ní kéèyàn fi nà Ọlọ́run má jẹ́ kéèyàn ṣe ọmọ náà má jẹ́ kéèyàn gbọmọ nà lọ́wọ́ èèyàn àmọ̀ràn wa ni pé àsìkò tínú bá ń bí wa yẹn ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká tí ì nà mọ́ ńgbà yẹn ẹ jẹ́ ká sì fi sílẹ̀ nà tó bá yá tínú wa bá ti lọlẹ̀ a sì lè bá wí níbi tí ò ti ní mú ìpalára tí ò ti ní mú dání. ẹ ṣeun. egun tó bá pidán mọ́ náà òun ni òun pidán pẹ́ egun tó bá pidán kédán àgbà èpè képè. àwọn ọ̀nà ìjọba lọ lórí ètò.